bá dìde. Ẹ̀yin sẹ́nẹ́tọ̀ wa bó bá bọ́ yá náà pé máa kó pálámẹ́ǹtì tí Ọlọ́run bá dé agbó bá dún ẹ dìde. Ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ pé dídé lẹ̀ lérí ẹ bá dìde. Ẹ̀yin tó jẹ́ rẹ́ẹ̀sì náà ẹ dìde. Ẹ̀yin tẹ́ bá wọ̀ pé kò tẹ́ pé ẹ̀kọ́ ẹ̀ kíá ẹ bá dìde. Ẹ lọ wo ogun tí Gídéónì jà. 22,000 ní Gídéónì kó sílẹ̀ tó fẹ́ lọ fi jagun. Gídéónì jẹ́ jagunjagun. Bẹ́ẹ̀ tó bá fẹ́ jagun. Akọ́kọ́ bèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ọbẹ̀ lọ Ọlọ́run yẹ èrò tó kó èyí ti pọ̀ jù. 22,000 okùn tó yẹ lọ jẹ̀ ní mo fẹ́ bẹ́ẹ̀ jẹ èrò yìí ti pọ̀ jù. Ọlọ́run Gídéónì sọ pé àwọn tó fẹ́ lọ bá wọ́n lágbára wọ́n ní gbogbo Ọlọ́run ló ti pọ̀ jù. Oníbèrè lọ́wọ́ wọn Ọlọ́run oníbèrè lọ́wọ́ wọn pé ẹnikẹ́ni tó mọ̀ bó òun fẹ́ kú kó padà sẹ́yìn. Nígbà tí Gídéónì bèrè lọ pé ta ni tó mọ̀ bó òun fẹ́ kú sókùn yìí kó padà sẹ́yìn. 12,000 kúrò nínú 22,000 kó kú 10,000. Ọlọ́run wá sọ fún Gídéónì ní 10,000 ti wà lẹ́ o ṣé ká máa lọ. Ọlọ́run ni wáyé lọ. Ọlọ́run ti wá sọ wípé 10,000 yìí ti pọ̀ ju Gídéónì kí ló fẹ́ bí wọ́n ṣe à. Gídéónì ní bàbá ibi tí wọ́n wá yóò kú ìwà lágbára. Mo wà ní ìjà wọn rí ẹgbẹ́tẹ̀ Ọlọ́run ló ti pọ̀ jù. Ọlọ́run wá ní 10,000 yẹn kú odò tó wà ní ọ̀kan yìí. Kó wọ́n lọ síbi omi yìí ní kọ́ lọ máa wọ ẹni tó bá ti fi ọwọ́ méjèèjì ń bu omi yẹn mú yọ sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹni tó bá ti káwọ́ ẹ̀pẹ̀yìn tó bá ti mú omi yẹn tó fi ẹnu mú omi nínú omi tó káwọ́ ẹ̀pẹ̀yìn yọ sẹ́gbẹ̀ẹ́ kan. Nígbà tí Gídéónì wá wọ àwọn tó fi gbogbo ọwọ́ méjèèjì ń bu omi yẹn mú wọ́n jẹ́ 9,700 ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn tó káwọ́ pọ̀ sẹ́yìn wọ́n fi ẹnu bu omi yẹn pọ̀ ju 300 lọ. Ọlọ́run wá sọ pé Gídéónì èèyàn 300 péré tó máa lọ jagun ẹ̀mí Gídéónì sọ fún 9,007 yẹn kó padà sílé. Ní àkótán 300 yẹn péré òun lọ jagun yẹn wọ́n dẹ̀ ṣẹ́gun yẹn wọ́n ṣẹ́gun yẹn ní ìsì. Ọlọ́run wá sọ pé òun fẹ́ fi yí ẹ wọ́pẹ́ kọ̀ọ̀kan ló fẹ́ jagun yìí èmi òun fẹ́ bẹ́ẹ̀ jà. Mo fẹ́ jẹ́ mọ̀ wípé àwọn tó máa ń wo fídíò yìí bí ẹ̀ bá dá owó yìí ó ní bá ṣe máa ṣiṣẹ́ yìí tó máa parí. Ṣùgbọ́n tí ibà lọ fi owó mi nìkan parí pọ́jẹ́ẹ̀tì ó máa dogun fún mi lọ́jọ́ iwájú. Torí Yorùbá máa ń ronú síwájú wọn máa ń ronú sẹ́yìn àròjinlẹ̀ wá pọ̀ ìrò ìkálẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n á rò pé ẹni tó lè kọ́ 3-story building with penthouse ní Ìkẹjà owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ o. Ẹni tó lè parí hall ní Mushin with 800 capacity nìkan owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ o. Ẹni tó lè parí hòtẹ́ẹ̀ tó wà ní Abẹ́òkúta lẹ́gbẹ̀ẹ́ Rock City Radio fún ẹgbẹ́ tó lọ bí 28 rooms ní prime area owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ o. Ó ti lọ dáwọ́lé hall ní Oòduà group nìkan ó ti dá ṣe olóhùn fún ẹgbẹ́ owó yẹn wà lọ́wọ́ ẹ o. Gbogbo yẹn ti wá pọ̀ ju ẹja gbogbo yẹn jẹ́ Yorùbá nìyẹn. Ìdí ẹ̀ la sọ wípé kẹ́ ẹ̀ contribute yín ká fi build ẹ̀ torí kì í ṣe ọ̀rọ̀ ilé kíkọ́ ló kàn lọ́wọ́ yìí. Nǹkan tó pọ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ ilé kíkọ́ ló kàn. Ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá nínú ogun lẹ̀ Yorùbá má ṣíwájú lù má tẹ̀yìn jù ló sàárín. Tí ìgbé bá dún kò bọ́ síwájú. Ṣùgbọ́n tó bá lọ síwájú ogun jù tí Yorùbá ò tí ì gbógun tó ní káyìndì wá ní odò ni ẹ́ tó bá ṣáájú ìwà níta lọ́rọ̀ tó bá ní káyìndì wá ní odò ni ẹ́ bọ́ sáàrin nígbà tó bá lọ́wọ́ ní onírígìntò kan tí Yorùbá bá ń sọ bí wàhálà bá dé ogun ti dé wọ́n wá dìde pé yẹ àsìkò tó láti ṣíwájú báyìí torí tó bá lọ ṣíwájú ogun jù tí Yorùbá ò ti sọ pé ogun ti yá wọ́n ní ẹja fi rúbọ ta ló sọ pé òun fẹ́ jagun òun ni ẹja kọ́kọ́ fi kógun wọ́n ní ewúrẹ́ tó bá da fánù. ṣùgbọ́n tó bá ti lọ lọ sẹ́yìn wọ́n jẹ́ ẹ̀rí ó pẹ̀lú lórí ogun àṣojo ní wọ́n ti fi borúkọ ẹ̀jẹ̀. ìdí yẹn ni pé ọwọ́ ta dúró sí tí ìpè bá dún ká lè dáhùn kọjá ibi tí wọ́n rò. wọ́n wà nínú owó àbúrò àwọn ẹgbẹ́ ìfọ̀ṣẹ́ mítìn lọ sátọ̀dì. ọ̀gbẹ́ni kan sọ
ó lóun máa ná last couple dollars òun rẹ́rìn ó lóun máa ná last dollars ní Canada ló ti wọ́n lè kọ́kọ́ sọ̀rọ̀ ọkọ̀ dẹ́gbẹ́ ó láti fi ara gbé ó ní àwọn dáríjì lórí pipeline ó ní kí ló dáríjì wọ́n ní ìjọ rẹ́ni tó di bílíọ̀nìà láyé tí ò gba contract lọ́wọ́ ìjọba ìjọ rẹ́ni tó di bílíọ̀nìà láyé tí ò gba wéfà lọ́dọ̀ ìjọba ìjọ rẹ́ni tó wà successful tẹ́gbẹ́ mílíọ̀nìà ò front tẹ́gbẹ́ kò ní àǹfààní.